Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣá àwọn akọ́là ń ṣe ọlọ́run ló ń ṣe tọ́lọ́ mi kò mọ bó ṣe ń jẹun mi ò mọ bó ṣe ń ẹlòmí àkọ́kọ́ màmá ẹ gbà màmá ẹ bá mi gbà màmá ẹ ṣe bó o ní lọ́wọ́ náà tó o ṣe níjọ́ tó bá kú tó o dẹ̀ ní lọ́wọ́ tó ṣe níjọ́ tó bá tún kú wọ́n á tún sọ ọ́ màmá má kọjú ló wá ní irọ́ màmá ẹja rẹ́gísítà yìí. ẹrù pọ̀ jù fún yín màámi ẹrù tẹ́ ti jọ ń gbé látọ̀dún ìrèé tẹ́ ẹ gbé sórí mídíà mo lọ́lọ́run wà lẹ́yìn yín màámi kò ń ṣe tẹnu. àwọn gan-an mú wa bá ṣe máa rẹ́gísítà ká máa ṣe gbogbo ẹ̀ láti lọ rẹ́gísítà láti last year títí dìsìn ẹ ṣe. Mama Rainbow àwa tí a ta àwọn wájú tí à ń ṣe ìfọ̀rọ̀jomitoro pẹ̀lú yín àti wòye láti kékeré ipa ribiribi tẹ́ ẹ̀ ń kó nínú sinimá àti lójú ayé yìí ó jẹ́ ipa tí ò kéré rárá ǹjẹ́ kí ni ọ̀rọ̀ tí ẹ ní fún àwọn abiyamọ pátápátá nílé ayé nítorí ọ̀rọ̀ Ìyá Rainbow kò ń ṣe ọ̀rọ̀ tó yẹ ká kọ sílẹ̀ ó yẹ ká tún fi ṣe ìwé ìtàn ni kí ni nǹkan tẹ ní fún àwọn abiyamọ nílé ayé pátápátá. Ọlọ́run kó ràn wá ṣe ìwé ìtàn yẹn àti ṣe òun la máa launch ní Monarch Elegushi lọ́ọ̀dì 20. orí kankan lóore mu nígbà tó bá pè é pé àárọ̀ ọ̀sán alẹ́ onídààmú lásán ni ó dọjọ́ alẹ́ ọmọ mi kan ní tó bá sọ bẹ́ẹ̀ fún òun wádẹ̀ pọ̀ sí àwọn wádẹ̀ para wọn ó dọjọ́ alẹ́ kó tó enjoy bẹ́ẹ̀ ni àìmọye èèyàn á fi mí ṣe yẹ̀yẹ́ ọjọ́ alẹ́ náà ni at least ó ti kọjá 50 kí tó ríra ni bí àwọn ń dáṣọ Ìyá Rainbow aṣọ 2000 rẹ̀ mo lè dára ó ti kọjá 50 tọ́ba máa ṣọ ládùúgbò ọmọ sá máa ní mo lọ location oṣù mẹ́ta mi ní dádùúgbò láàmì owó ìfẹ́ fi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tó yá Ọlọ́run yí padà ó sọ ẹ̀gbọ́n dùnkú. Yẹmí wà ń tà ń bẹ̀ yẹn ó sọ mọ́ mi láti Ìjọra ní òrò àwọn ń gbé Ìjọra bá ti lára báyìí ń tà ń gbé wọ́n á yà á máa kọjá lójú wa báyìí etí gọ́tà ń bẹ̀ náà lòun náà ti ń ṣe bábà ó dẹ̀ sọ mọ́ mi létí aṣọ àjọ débì 2003 ibi ló ti kàwé tó ti graduate àti Démọ́lá àwọn méjì kan náà mo forúkọ mọ́ ní lọ́sẹ̀ èyí wọ́n ti dènà wọn ṣùgbọ́n nígbà tó ń graduate àwọn ìyá àti bàbá wọn yọjú Ọlọ́run ti lọ́lọ́ máa gbọ́wọ́ mi ṣe o Ọlọ́run bá rán iṣẹ́ tó o bá jẹ ẹlòmíì á jẹ ọ̀rọ̀ gbèsè ayé tèmi ṣe rí mi. Màmá ẹ tún tọ̀ṣe láìpẹ́ ọmọ tí ò ríran lénìí báwo ni wọ́n fẹ́ dá sí ọ̀nà wọn lè gbègbà láti dá sí through the Mama Rainbow Foundation. Mama Rainbow Foundation bẹ́ẹ̀ máa ń gọ́gù ẹ̀rí ń bẹ̀ nọ́mbà wà ń bẹ̀ àní account number wọ́n bá fẹ́ dá sí kọ́rẹ́sì. ẹ ṣe púpọ̀ àgbàyà dalẹ́mà bẹ́ẹ̀ ni tí wọ́n sọ congratulations. ẹ ṣe. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.